Apa
Ọ̀pẹ̀lẹ̀. Wọ́n ti pa náà ẹ̀tàn náà. Yeah,
mọ̀. Ilé ọkọ̀ ń tẹ̀lé mi. E bá di o gbè di fa di ẹ ọ lọ wù wù ọ lọ wù wù ní i re si ṣẹ gi ye mẹ kí ló rọ sí ẹ Àyìnkẹ́ ó ti fẹ́ kọ Àyìnkẹ́ ní Àyìnkẹ́ àyíbẹ̀kọ́ òkè ó ti kọ Àyìnkẹ́ yìí lórí nísìn ọ̀nà màmá yìí ti kọ́ àyè òun pàmí ni máa ń pẹ̀lú lẹ́rọ alifábẹ́ẹ̀tì Oduduwa ọ̀nà màmá yìí ti kọ́ ẹ ilé ẹ̀kọ́ yìí fún ọ bàbá ọkọ̀ kí sàtì lára tó bá dìgbà mí tó bá láì kó wa ní pẹ̀lú bẹ́ẹ̀ lọ ó pẹ̀lú ní ìtumọ̀ àtẹ́yọkọ̀ tó kọ́ ọmọ mi ọlọ́wọ́ wọ̀ ẹ̀wọ̀ ọlọ́ọ̀dá ẹ̀sìn dábàá ẹgbẹ́ kí iṣẹ́ ìpìlẹ̀ náà bàbá ìkó wá kí máa lọ.
Eléyìí náà ni wọ́n tún fi pàtẹ́wọ́ fún ìtàgé ti Àjàṣẹ-Ile. Ẹ jẹ́ pàtẹ́wọ́ fún wọn dáadáa nínú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Ọlọ́run ìwọ ẹ̀ka àbíbí ṣe àwọn àti gbogbo àtàwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ní ọ̀rọ̀ náà níbi